mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ mi ò ní pọ̀ bọ̀ṣẹ́ rí ọ̀rọ̀ yìí ó máa serve bíi pé bíi wọ́nì díẹ̀ fún àwọn tí Yorùbá ò bá yé ṣe rí ngbà míì kò ń ṣe pé gbogbo kéèyàn fa nana kéèyàn kọlà ìyẹn ló ní kéèyàn gbọ́ Yorùbá àbí kán bí ẹ ń bàdàn àbí kán bí ẹ nílùú míì ló ní kí èèyàn gbọ́ Yorùbá ọ̀rọ̀ nípa bàbá wa Aláàfin àti Ọ̀nìrìṣà ọba Ghandi Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Olúbàdàn Olúwo Ìjẹ̀bú in general pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo pe èdè kan èdè tí mo dẹ̀ pè ní mo ti ní máa ṣe fún fídíò ẹ̀ lénìí ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe content tẹ́ jẹ́ content creator mo bẹ̀ yín ni mo fọlọ́run bẹ̀ yín ẹ jẹ́ ká wá iṣẹ́ míì ṣe ṣe àwọn pé mò ń tẹnu mọ́ pé ẹ jẹ́ ká wá iṣẹ́ míì ṣe ṣe rí doing a video lórí Aláàfin àti Ọ̀ọ̀ni kò ń ṣe kankan tó dáa tó jẹ́ pé òun nìkan la gbé sórí content ẹ rí nǹkan míì ṣe ẹ rí ọ̀rọ̀ míì sọ tó dẹ̀ pé nínú gbogbo yín tẹ̀ ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú ilẹ̀ ní talent gidi tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ tẹ́lẹ̀ gan ó ń dùn máwọn èèyàn bọ́ ẹ ti wá rí i pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ bí nípa Aláàfin àbọ̀ Ọ̀ọ̀ni ẹ lè rí owó kò yẹ kó rí bẹ́ẹ̀ o èmi sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ nígbà yẹn ọ̀rọ̀ kan ni ẹ̀yin wá mú ẹ wá ń twist gbogbo ọ̀rọ̀ àwọn kan ní àbọ̀bà tẹ́ ẹ pa ń kọ́ kíní kan tẹ́ ẹ pa ń kọ́ lóríṣiríṣiríṣiríṣi ẹ̀yin ọmọ Àtìbà mi ní dárúkọ orúkọ ẹnìkankan bọ́sẹ́ ní gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá wà ní orí Facebook TikTok tẹ́ ẹ bá ń ṣe show ẹ wá content míì tó máa jẹ́ káwọn èèyàn pọ̀ sí orí page yín ó ti sú ẹlòmíì ẹ rí pé nígbà tó rí pé continuously lẹ́ ń sọ̀rọ̀ ọba ẹ rí pé tẹ́ bá máa wo gan agídí lẹ fi ń rí 200 tó máa comment lórí ẹ̀ ẹ dẹ̀ fẹ́ káwọn èèyàn comment ẹ fẹ́ káwọn èèyàn follow yín ẹ mú ọ̀rọ̀ ọba kúrò ń bẹ̀ ẹ mú kúrò lẹ́nu ìkan tó tún lọ́sí tí mo rí táwọn kan wọ́n ṣàṣà ń ṣe bó ṣe wù wọ́n wọn ò rí ṣò wọn tí ẹ rọrọ̀ pẹ̀lú nǹkan tó ń lọ ní Nàìjíríà lóríṣiríṣi tó yẹ kán máa gbé wọn gbé ìkan tó ń lọ́sí tí mo ń gbọ́ tó ń pariwo kiri wọ́n ní Aláàfin ní kí ààrẹ Gani Adams jáde number one Aláàfin ní ẹ̀tọ́ ní abẹ́ òfin Nàìjíríà pẹ̀lú ààrẹ Gani Adams pé kó jáde fún anything security Aláàfin lẹ́tọ̀ọ́ àmọ́ láwọn kan tó ń sọ̀rọ̀ oníkálukú ní ọ̀rọ̀ tó ń sọ ó wà okay but àwọn kan wá ń bá mi jà pé ṣé ó yẹ k'Aláàfin jáde nítorí pé wọ́n ti fi brother mi olóyè Adéyẹmọ wọ́n ti fún ní oyè nípa security ìyẹn ò stop Aláàfin security Nàìjíríà ò tí ì tó ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ kíní yẹn mọ́ dáadáa ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ á máa ro àwọn nǹkan tá à ń sọ ká tó máa sọ jáde kò sẹ́ni tó lè disturb Sunday Igboho kó má ṣe nǹkan tí ìjọba bá gbé fún kò sẹ́ni tó lè stop Gani Adams sí Aláàfin bá pàṣẹ pé kó jáde kí ló ní táwọn èèyàn wá rò wípé wọ́n fẹ́ forí ara wọn sọ́ra wọn wọn ò forí ara wọn sọ́ra wọn iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń ṣe eléyìí kún ní pé ó support eléyìí kò sọ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni security tó ta nídìí Nàìjíríà ó kọjá nǹkan tí gbogbo yín rò but ibi ẹ̀yẹn kọ́ gangan kọ́ ni mò ń lọ ẹjọ́ géènì wo ni ìwọ tó bá jẹ́ ọmọ Yorùbá tó ń lanu pàkà tó ń sọ̀rọ̀ sọ́ba anyhow kò sọ́pọ̀lọ̀ kankan bẹ́ẹ̀ mo dẹ̀ with my full chest ni mo sọ èmi ò lanu pàkà ẹni tó bá wá rí nǹkan nínú ẹ̀yin dìdìrín tó yẹ pé ẹ̀ láìkì kan tí máa ń sọ ẹ bọ́ síta kẹ type ẹ̀ sábẹ́ ẹbẹ̀ kí n wò ó because statement ẹ̀yọ̀ kan tí mo sọ mo ti apologize and mo ì lè apologize for anything mọ́ ó ti tán in as much tí mi bá ti sọ nǹkan míì bọ́ ẹ wá iṣẹ́ mi ṣe ẹ jẹ́ ká kúrò lórí pé ọba ọmọ Yorùbá orí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti dàrú àwàlàwà lọ ṣe AI ẹ ń ṣe AI ẹ ń wọ pátáfọ́ ni ẹ ń wọ boxer fún Aláàfin ẹ ń gbé ẹ̀ṣẹ́ lé wọn lọ́wọ́ ẹ ń fi kọ́mú ẹ ń fi sí wọn lọ́rùn ẹ dẹ̀ rò pé àtúbọ̀tán yín lè da pẹ̀lú AI yẹn ẹ ti ń ṣe ẹ tún ṣe AI kọ́ máa bára wọn jà ẹ stop ẹ̀ èmi ò mẹ́ni tó ń ṣe o nígbà kan ní ààrẹ wọ́n lo èmi ọmọ ajílà lẹ́ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí ègbé mo mọ̀ túmọ̀ ọba kò ń ṣe pọ̀rọ̀ Aláàfin nìkan mo mọ̀ nǹkan tó ń pè ní ọba
ọba tó bá bọ̀ tàtà bá sọ̀rọ̀ sí ọba yẹn kò yẹ kó máa sọ̀rọ̀ bí bàbá wa kan mo forúkọ bò láṣìírí wọn lọ́ba ni kàkà kírú wọn dìde kọ́ wá bọ́ yẹn máa pẹ̀tù sí àwọn ọba yẹn nínú ó mú apá ilé kan ó dápá kan sí ó ń sọ̀rọ̀ sálàáfin ó ń bú Ọọ̀ni ó mú sẹ́gbẹ́ kan awo ò fẹ́ irú ẹ̀ ọba kì í ṣe bẹ́ẹ̀ baálẹ̀ nìyí. àmọ́ ká bá ń sọ̀rọ̀ dání ẹ kìlọ̀ fọ́mọ wa kan tó wà ń lo òyìnbó ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba tẹ́ ẹ bá ń wá sórí orí igbá ní bíbà oní Facebook tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ pẹ̀lú làákàyè. I'm sorry to say that ẹ sọ̀rọ̀ pẹ̀lú làákàyè ẹ fi àwọn ọba yìí lẹ̀ gbogbo ẹ̀yin boys ẹ̀yin brother wa ẹ̀yin sister wa ẹ̀yin tá jù mí lọ ẹ̀yin tá jọ jẹ́gbẹ́ torí ká tó wí sí wọn ní Mètúsélà ní baba ńlá baba wọn àwọn wèrè àwọn onírun kọ̀ọ̀kan lórí wọn ní Mètúsélà ní ẹ tabala jùlọ ẹ tabá jùlọ àjùlọ ni ẹ fi àwọn ọba lẹ̀ lọ wá kọ́ńtẹ̀tì míì ṣe kọ́ńtẹ̀tì lè fi lówó ẹ wá àdúgbò yín ẹ wo nǹkan tó ń lọ ní street yín ẹ ṣe ìwọ tó bá mọ bọ́yé ṣe kọ́ńtàtì mi tó bá fẹ́ ṣe tó bá máa tẹ̀ ṣe registration tó pé mi ì ní gba kọ́bọ̀ lọ́wọ́ yín àwọn nǹkan tẹ́ ẹ lè máa sọ lórí àsọ fún yín nǹkan tó lè múlẹ̀ Yorùbá dá ẹ sọ fún yín nǹkan tẹ́ máa sọ tẹ́ ẹ ní lu ẹ̀wọ̀n àsọ fún yín kó ṣe pé ẹ̀kọ́ máa bọ́ síta ẹ mú gọ́vnà ẹ mú bú ẹ mú pírẹsidẹ́ǹtì ẹ mú bú ẹ máa fọ pírẹsidẹ́ǹtì àti gọ́vnà ẹ máa fi ṣẹ́ ní tì ṣẹ́dẹ̀ mọ̀ pé ìjọba ló lágbára ọba ò ní agbára kankan bí ìjọba mọ́ a ní local government chairman kan wà ń bẹ̀ ni kò sáṣẹ tó lè pa fáláàfin àwọn òfin wọn kankan tó ń ṣe kò ṣiṣẹ́ ó kàn dòńdò míì ibi tó ń fi sí ni àmọ́ ibi tí mi ń sọ̀rọ̀ lé lórí ni pé ẹ sinmi content pẹ̀lú ọ̀rọ̀ Aláàfin àtọ̀ onírìṣà ẹ wo gbogbo tó bó ṣe ń lọ ẹ wo ẹgbẹ́ Aláàfin sáré tó ẹ wo gbogbo lúkèrúdò tó tún lọ nìbàdàn èmi wá ń sọ mi tí mo ti ń sọ pé kẹ má jà mọ́ wèrè kan olóhùn Abdulsalami Kenny Muritala oníṣó ti sú yín ni ẹ̀yin náà gbọ́rọ̀ èdè yẹn ó kọ́mẹ̀ntì lórí kíní mi bíbá oníṣó ti ya sú yín nìyẹn wọ́n wo àwọn ọkùnrin tó máa ń sọ orú nǹkan bẹ́ẹ̀ so definitely tẹ bá ń báyà yín jà nù lé ẹ̀ ní parí ìjà pẹ̀lú ẹ̀ mo ti ní ma tí bá bẹ̀rẹ̀ sí ní máa ṣe ó ní ẹ wo wèrè yìí olóṣọ bẹ́ẹ̀ ó ní ó ti ya sú yín nìyẹn ṣé kéèyàn máa jà ní orí Facebook ni àwọn ń fẹ́ wọn fẹ́ rẹ̀ pọ̀ irú wọn tó bá wá níyàwó tíyàwó wọn bá ṣe ọṣẹ́ ní dáríjì ni ọkọ àti ìyàwó ń ṣẹ̀nú ilé ẹ máa padà parí ẹ̀ ni àwọn kábíyèsí tẹ̀yìn dẹ̀ ń jà lé lórí wọn bá wọn sọ̀rọ̀ àwa ti gbọ́ àwọn ò ní continue èmi ò dẹ̀ ní fẹ́ kẹ́ ẹ bà nǹkan jẹ́ ẹ ṣe show mi ẹ fọ̀rọ̀ Aláàfin àtọ̀ òní lẹ̀ ẹ wá show ibi show kan lẹ ti ń ṣe kó tó di pé ọwọ́ adé jọba gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ní Ọọ̀ni àbáláàfin wọn ò ní rí tí wọ́n ṣe wọ́n máa fi wọ́n ṣe àtẹ̀gùngbẹ̀yìn ni torí kò sí apá yín ò lè ká ọba kankan nílẹ̀ Yorùbá kò sí bẹ́ẹ̀ ṣe lè lé lágbára tó kẹ́ ẹ wọlé òòṣà tó apá yín ò lè ká tábàtì yẹn sọ pé apá yín fẹ́ káwọn ọba kò ń ṣe bí Aláàfin àtọ̀ Ọọ̀ni kò ń ṣe Àwùjalẹ̀ kò ń ṣe Aláké kò ń ṣe àwọn Olúwo kò ń ṣerú àwọn ọba yẹn àwọn ọba kéréje tó jẹ́ ń jẹ gan ẹ̀ lè sàṣí wọn bí wọ́n ti gbé agbára mi kí ló ń ṣe yín ẹ jẹ́ kó rí yí pé náà ẹ fọ àwọn bàbá ilé ẹ wá kọ́ńtẹ̀tì míì ṣe wọ́n pọ̀ o but nonsense tẹ́lẹ̀ sọ ló jẹ́ kí n fi hàn ó ní ìyàwó èrè kan náà tó bọ́ bẹ́ẹ̀ tó lé mi ọ̀dáadáa mo tẹ̀ wá píṣọ̀ olórí burúkú ìyá ẹ̀ gan tó yẹ pé mo rí píṣọ̀ ìyá ẹ̀ gan sí ni ó yẹ kí n fi òun náà hàn ni because tá a bá ti máa ṣe wèrè fáwọn pípù yìí wọn ò ní sinmi kọ́ máa wá sórí péjì ẹ̀ kọ́ máa sọ nonsense wọn ò ní sinmi èmi ò dẹ̀ ó ti Ọlọ́run tiẹ̀ ṣe òun rí ẹ worú ìyá yìí náà ẹ worú eléyìí náà ẹ wò olóhùn Christiana Olúṣọlá ẹ wò ẹ worú eléyìí náà ó wá sórí ibi òun náà bú mi ẹni tí mi ìmọ̀ rí ó dẹ̀ wá sórí péjì mi ó wá bú mi bọ́ àwọn ò fẹ́ tẹ̀lé irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ jọ́ tó Ọlọ́run ẹ jẹ́ ká wáṣẹ́ mi ṣe mo fọlọ́n bẹ̀yìn ẹ wá iṣẹ́ mi ṣe ẹ wá kọ́ńtẹ̀tì mi ẹ má bà nǹkan jẹ́ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ nìran mi èmi lọ́ọ́ máa jí làlẹ́ ẹ̀ṣọ́ ọmọ ají fọjọ́ gbogbo dára bí egbin ìdómògún ni mí akínlájà èpò tí pọmọ ìyá ètò tó torí ọmọ ọlọ́mọ èpò tí ò lọ́kọ ọkọ̀ tí ò lọ́kọ fẹ́ òun kínkínní ni mo fi gbaya lọ́wọ́ aláya ọmọládé ńládé ni mí Aláàfin òkúkú ládé adé aládìkún la gbà fáláàfin oríkì ilẹ̀ bàbá wa ní oríkì Ọ̀yọ́ ni ẹ lọ wádìí dáadáa wọ́n á ṣàlàyé fún yín ire o.